Orí ayélujára ti dàrú tó sì ti gbaná jẹ lórí ọ̀rọ̀ Ọdúnladé Adékọ́lá o. Ó lágbára lórí ọ̀rọ̀ tí Táíwò Arómọ́kùn bọ́ síta wá sọ pátápátá. Gbogbo àwọn èèyàn ti gbaná jẹ lórí ọ̀rọ̀ yìí o, tí wọ́n sì sọ pé kò mà jẹ́ rí bẹ́ẹ̀ o. Ó mà gbẹnu tán o, agbo òṣèré mà ti ń dàrú o, eléyìí tún lágbára ó kà mọ̀mọ́ o. Àṣẹyìn náà tún ti gbọ́n tó ṣẹlẹ̀ lẹ́nu lọ́lọ́ yìí o. Lizzy Anjorin ti jáde tán sórí ayélujára tó ìsíwá fún Priscilla Òjó lésì ọ̀rọ̀ lẹ́tà tó kọ sí. Eléyìí ó gbẹnu tán Lizzy Anjorin jáde tán ni o, tó sì fún Priscilla Òjó lésì ọ̀rọ̀ rẹ̀ tó kọ. Ọ̀rọ̀ tí Lizzy Anjorin sọ ó lágbára ó pọ̀ o. Àṣẹyìn náà ti gbọ́n tó ń ṣẹlẹ̀ láàrin Péjú Ògúnmọ́lá àgbà òṣèré ilé wa àti Lúwẹ̀ ọkọ rẹ̀ lẹ́nu lọ́lọ́ yìí o. Eléyìí ó tún lágbára ó pọ̀ o. Ẹ jẹ́ máa gbé sí yín létí bó ti ń lọ láàrin àwọn olólùfẹ́ méjèèjì o. Ẹ jẹ́ máa gbé sí yín létí bó ti ń lọ lágbo òṣèré. Ẹ ti mọ̀ wípé àwọn oníjẹ́ tí yóò di sí bó ṣe ń lọ. Ẹ rá bá mi fìdílé nǹkan láti jẹ̀gbádùn àti mùkúndùn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Bí tí máa mú ìròyìn náà wá fún yín lẹ́kùnrẹ́rẹ́ bó ṣe ń gbóná fẹlifẹli àti bó ti ń lọ nígboro ayé. Lórí ọ̀rọ̀ Lizzy Anjorin àti Priscilla Òjó, orí ayélujára mọ̀ ti gbaná jẹ pẹ̀lú bí àwọn méjèèjì bí wọ́n ṣe jọ mú nǹkan lẹ̀ kékeré láti ẹ̀kọ́kọ́ pé lálẹ́ àná. Ó lágbára ó pọ̀. Ọ̀rọ̀ náà ti ń lọ́ran tó lórí ayélujára. Níṣe ni Priscilla Òjó fún Lizzy Anjorin ní gbogbo èsì ọ̀rọ̀ rẹ̀ pátápátá pẹ̀lú lẹ́tà tó kọ sí àti gbogbo àwọn ọ̀rọ̀ tó máa ń sọ sí òun àti ìyá rẹ̀. Ṣe sì mọ̀ wípé Lizzy Anjorin òun tiẹ̀ ń ṣẹran rírọ̀ rárá, gbogbo èèyàn náà ló mọ̀. Ó fún Priscilla Òjó back to back ní, kódà ọ̀rọ̀ tó sọ ó ní agbára. Ṣe sì mọ̀ bí Lizzy Anjorin bá fẹ́ sọ̀rọ̀ sí èèyàn yóò bú pọ̀nrípọn gbáyà láàyè èèyàn náà ni. Ó lágbára ó pọ̀. Orí ayélujára gbaná jẹ lálẹ́ àná o. Bẹ́ẹ̀ làwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pé Priscilla Òjó ìbá títí sọ nǹkan kan pé ìbá tiẹ̀ ti dákẹ́. Ọ̀rọ̀ yìí mà lágbára ó pọ̀. Bẹ́ẹ̀ ni Lizzy Anjorin ń bọ́, ó ní ọ̀rọ̀ tó dálẹ̀ yìí ìyá rẹ̀ ló fà ó, pé gbogbo àwọn èèyàn tí ìyá rẹ̀ ti bà láyé jẹ́ náà ni òun náà ti rawọ́lé bẹ́ẹ̀ o. Ló bá bú pọ̀nrípọn gbá ìyáláyà rẹ̀, bẹ́ẹ̀ náà ló ń bú, bó ṣe ń bú náà ló ń bú òun àtọkọ rẹ̀ papọ̀. Bẹ́ẹ̀ làwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sọ pé Priscilla Òjó ìbá títí sọ nǹkan kan, ìbá tiẹ̀ ti gbà fọ́lọ́, ìbá ti gbé ẹnu rẹ̀ dákẹ́. Ṣé ẹ sì mọ̀ wípé Ìyábọ̀ Òjó náà òun náà kì í ṣe ẹran rírọ̀. Bí Ìyábọ̀ Òjó ò ṣe ní gbà náà ni Lizzy Anjorin náà òun náà ni ò ṣe ní gbà. Àwọn méjèèjì wọn ò tiẹ̀ ní gbà fún ara wọn ni. Ọ̀rọ̀ yìí ó mà lágbára púpọ̀ o. Táwọn èèyàn ṣáà ń sọ ni wípé kò yẹ kí Priscilla Òjó kò yẹ kó tiẹ̀ bọ́ síta wá sọ nǹkan kan. Ó yẹ kó rọra gbà fọ́lọ́run ni. Èyí náà ni ọ̀rọ̀ tó ń lọ lórí ọ̀rọ̀ àwọn méjèèjì yẹn, Priscilla Òjó àti Lizzy Anjorin, tí a ní ká mú wá sétí gbọ́ yín bí Priscilla Òjó àti Lizzy Anjorin bí wọ́n ṣe jọ ń fúnra wọn back to back, tí Lizzy Anjorin tó fún Priscilla Òjó ní èsì ọ̀rọ̀ rẹ̀. Ó náà ni a ní ká mú wá sétí gbọ́ ẹ̀yin olólùfẹ́ wa nílé. Bẹ́ẹ̀ làwọn èèyàn tiẹ̀ tún ń bú Priscilla Òjó wípé ìwọ tára rẹ̀ tún balẹ̀, pé kò tiẹ̀ yẹ kó sọ nǹkan kan, ó yẹ kó ra máa wò ni, pé ó yẹ kó gbà fọ́lọ́run ni, pé ó ti mọ̀ wípé Lizzy Anjorin kò kí ń ṣe èèyàn rírọ̀. Ẹ̀yin olólùfẹ́ Priscilla Òjó àti Ìyábọ̀ Òjó, ẹ̀yin náà bá wa dá sí ọ̀rọ̀ yìí. Àbí ṣé ẹ̀yin náà ti rò wípé Ìyábọ̀ Òjó ṣé yóò kàn tiẹ̀ dákẹ́ ni? Ṣé òun ò tiẹ̀ ní gbìjà ọmọ rẹ̀ ní? Ẹ̀yin tẹ́yin náà bá rí sọ sí, ẹ bá wa fi síbi abala àríwísí. Èyí náà ló tó ń lọ ọ̀ràn tó lórí ayélujára tá ní ká gbé sí yín létí pé tí ìtẹ̀yìn náà mọ̀ gbọ́dọ̀ dí sí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí o. Ṣẹ́yìn náà tún ti wá gbọ́ bó ṣe ń lọ láàrin agbo òṣèré pẹ̀lú bó ṣe ń lọ láàrin Péjú Ògúnmọ́lá àti ọkọ rẹ̀ táwọn èèyàn ń pè ní Papi Lúwẹ̀, tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Papi Lúwẹ̀. Ìròyìn máa fi tó wa létí wípé ìjà kan mọ̀ lọ láàrin àwọn méjèèjì táwọn èèyàn sì gbé sí wa létí bó ṣe ń lọ lórí ayélujára. Wọ́n ní ìkíni òfegè òun náà ni Péjú Ògúnmọ́lá ń kí ọkọ rẹ̀ ìyẹn Papi Lúwẹ̀. Wọ́n ní ìjà tó gbóná gidigidi ló mọ̀ ń lọ láàrin àwọn méjèèjì. Wọ́n ní kódà níbi birthday tí ọkọ rẹ̀ ṣe, wọ́n ní wọn ò rí Péjú Ògúnmọ́lá níbẹ̀, ní àwọn kan bá ní dájúdájú a jẹ́ wípé ìjà ń lọ láàrin àwọn méjèèjì ní làwọn kan bá tún ní ẹ má sọ bẹ́ẹ̀ o, bóyá Péjú Ògúnmọ́lá bóyá wọ́n wà ní location ni ò ṣe jẹ́ kí wọ́n wá, wípé ṣèbí wọ́n ti fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́. Bẹ́ẹ̀ ni àwọn kan ní kò yẹ kó rí bẹ́ẹ̀, ó yẹ kí Péjú Ògúnmọ́lá ó yẹ kó wà ń bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ náà la rí tí ẹnìkan náà tún sọ
tí ó porúkọ ara rẹ̀ ní Ṣeun Kútì pé kò yẹ kí ọ̀rọ̀ yẹn kó rí bẹ́ẹ̀ wípé ṣèbí wọ́n ṣẹ̀ṣẹ̀ parí ìjà kan láàrin àwọn méjèèjì nítọ̀. Bẹ́ẹ̀ làwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sọ wípé ẹ̀yin tẹ́ ẹ tún jẹ́ ìyá wa, ẹ̀yin ìyá Péjú Ògúnmọ́lá tá a tún wò bíi àwọn èèyàn tún wò bí àwòkọ́ṣe rere pé kò tiẹ̀ yẹ kó jẹ́ pé lásìkò yìí gangan náà ni wọn ò mọ̀jà. Bẹ́ẹ̀ la rí tí gbogbo àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní gba ìyá wa Péjú Ògúnmọ́lá ní ìmọ̀ràn wípé kí wọ́n fi ṣe oṣùn kí wọ́n fi para tó bá jẹ́ pé ìjà tiẹ̀ wà láàrin àwọn méjèèjì, pé wọ́n ti dàgbà, wípé kí wọ́n tiẹ̀ má jẹ́ kí ìjà kankan kó wáyé láàrin àwọn méjèèjì, wípé torí àwòkọ́ṣe rere àti ìyá òun náà ni àwọn èèyàn máa ń wò wọ́n nínú agbo òṣèré àti gbogbo àwọn èèyàn pátápátá. Tó gbogbo ẹ̀yin olólùfẹ́ ìyá wa Péjú Ògúnmọ́lá, ẹ̀yin náà ẹ bá wa gbà wọ́n nímọ̀ràn tí ẹ̀yin náà bá rí sọ sí, ẹ bá wa fi síbi abala àríwísí. Tó eléyìí náà ni ohun tó ń lọ lórí ayélujára tá a ní ká mú wá sétìgbọ́ ẹ̀yin olólùfẹ́ wa nílé. Àṣẹyìn náà tún ti wá gbọ́ àṣírí ńlá tó túbọ̀ síta lórí ayélujára lórí ọ̀rọ̀ Ọdúnládé Adékọ́lá àti Táíwò Àrómókùn lẹ́nu lọ́lọ́ yìí o. Àtẹ̀bárí àwọn èèyàn mà ti ń gbé ọ̀rọ̀ yìí káàkiri o, tí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbépò yẹnu rẹ̀ káàkiri. Ó lágbára o, àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní bú Ọdúnládé Adékọ́lá látàrí ọ̀rọ̀ tí Táíwò Àrómókùn bọ́ síta wá sọ lórí ayélujára wípé lótìtọ́ àti lódodo ni òun àti Ọdúnládé Adékọ́lá àwọn ń fẹ́ ara àwọn, tí àwọn sì fẹ́ ara àwọn táwọn déètì ara àwọn dáadáa. Èyí náà ló mú káwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní lọ́pọ̀ mọ́ ọ̀rọ̀ tí Esabod bọ́ síta wá sọ wípé Ọdúnládé Adékọ́lá tẹ̀ ń wò yẹn bójú rẹ̀ ṣe tutù, wọ́n ní ògbé nǹkan mìṣẹ́nu wúyẹ́ báyìí òun náà ni Ọdúnládé Adékọ́lá jẹ́. Táíwò Àrómókùn ó sọ pé lóòótọ́ ni òun àti Ọdúnládé Adékọ́lá àwọn fẹ́ ara àwọn rí dáadáa, ṣùgbọ́n òun sọ pé kó fi òun ṣe ìyàwó kejì, ni Ọdúnládé bá yarí wípé rárá o, òun ò lè fi ṣe ìyàwó kejì. Ó ní bẹ́ẹ̀ làwọn ṣe wá pínyà tóníkálùkù rin tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni àwọn ṣe pínyà tí àwọn sì ní òun ò tiẹ̀ lè kọ̀ntínú mọ́ tí oníkálùkù sì bá tiẹ̀ lọ. Lóòótọ́ ni iṣẹ́ mọ̀ wípé Táíwò Àrómókùn kò sí ní Nàìjíríà mọ́ báyìí, ó ti wà ní òkè òkun, tó sì jẹ́ pé àwọn méjèèjì ò tiẹ̀ lè fẹ́ ara wọn mọ́. Bẹ́ẹ̀ làwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní dìfẹ́ǹdì Ọdúnládé Adékọ́lá pé kò jẹ́ rí bẹ́ẹ̀ o, pé irọ́ tó jìnnà sóòótọ́ náà ni ọmọbìnrin Táíwò Àrómókùn sọ wípé kí Ọdún Adékọ́lá gangan kóun náà bọ́ síta kó wá dìfẹ́ǹdì ara rẹ̀. Bẹ́ẹ̀ làwọn kan bẹ̀rẹ̀ sí ní sọ pé ṣé Ọdúnládé Adékọ́lá pé bó ṣe jẹ́ǹtù tó, ṣé pé idán bàbá dán òun náà ni Ọdúnládé Adékọ́lá. Tó eléyìí náà ni ohun tó ń jà rìnrìn lórí ayélujára tá ní ká mú wá sétí gbọ́ ẹ̀yin olólùfẹ́ wa nílé. Tó a ò ní rí jù báyìí lọ lónìí, ó dìgbà kan ná, ó dàbọ̀. ẹ̀yin tẹ́ bá sì ti subscribe sí channel yìí, ó yá ẹ tètè ẹ lọ subscribe sí channel wa, tẹ́ sì tẹ̀lé ìkànnì wa, kẹ́ share kẹ́ like tó láti jẹ̀gbádùn àwọn ìròyìn míì ràn. Tó ó dàbọ̀, ó dìgbà kan ná.